àkú àkókò yìí wọn kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ti máa retí mi online pé à ń gbọ́ tọ̀tún à ń gbọ́ tòsì kí ló ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun àtún gbọ́ nǹkan báyìí à ń gbọ́ nǹkan báyìí ó yẹ ká Àmọ̀tẹ́kùn Oòduà lè update wa a mọ̀ pé t'Àmọ̀tẹ́kùn Oòduà bá sọ̀rọ̀ n tí ọba mọ̀ kò ní sọ tí gbogbo yín mọ̀ mí sí àwọn etí torí pé àlọ́rọ̀ ńlẹ̀ kákan wàárọ̀ kákan pamọ́yàn no à ní ṣe bẹ́ẹ̀ n tí ò ń yáwọn èèyàn ò nìyẹn lónìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ máa share program ó pẹ̀ka sóríṣiríṣi a mú ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a bá mú ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tán a wà bọ́ sí kí ló fa ọ̀tẹ̀ kí ló mú jà wá a sọ tá a bá wá sọ kí ló kan kábíyèsí ń pa ọ̀rọ̀ yìí kí ló kan àwọn aráàlú nípa ọ̀rọ̀ yìí a sọ program ní ẹ̀ta fẹ́ fi ṣe generally nù kí wá tún ní solution sí ọ̀rọ̀ yìí a sọ lágbára Ọlọ́run sì fún wa ṣe gbogbo ẹni tó bá fẹ́ pè wọlé sórí ètò ẹ dákun àfọlọ́run ọba bẹ̀yìn ẹ má jẹ́ ká bí ègbú bó ti wùlẹ̀ ọmọ ẹ mọ̀ pé ẹni tó bá jọmọ́ bí ègbú mi ò fẹ́ ẹ má jẹ́ àbí ègbú torí program wa kò yáwọn èèyàn ni wọn mọ̀ pé ọpọ́n ti sún àti kọjá bọ́ sórí ètò kọkàn máa sọ̀rọ̀ kọ́ wá kí á kàn máa pariwo no ọ̀rọ̀ tó torí àwọn fáǹsì mi àwọn èèyàn tó wà very important àwọn èèyàn gidi àwọn alálùbáríkè èèyàn àwọn èèyàn Ọlọ́run àwọn mùsùlùmí gidi làwọn fáǹsì mi ò lè wá síbi kí n wá máa parọ́ àbí kí n máa tàn wọ́n torí mi ò fẹ́ lùsì trust wọn mi ò sì fẹ́ lùsì trust àwọn aráàlú mi torí òní kọ́ torí ọjọ́ iwájú torí àmọ̀pọ̀rọ̀ yìí yóò tàn jọ kan yóò sì parí jọ kan. wọ́n bá ní ẹ pè sórí ètò ẹ dákun ṣé ní àárọ̀ kùtùkùtù báyìí wá ní sáà ní sọ̀rọ̀ ṣẹbẹ́ kọ́kọ́ gbé tò náà kẹ́ ẹ tó pè wọlé. náà ní ọdún mẹ́ta sẹ́yìn ó ní bàbá tí wọ́n ń pè ní Àsàfà tí wọ́n jẹ́ the grand chief imam Ògbómọ̀ṣọ́ nígbà yẹn tí wọ́n jẹ́ ọmọ imam Òkè Odò ó ní bàbá yìí ṣaláìsí. ẹ máa gbọ́ ọ̀rọ̀ mi yìí dáadáa o gbogbo ẹ̀yin especially ẹ̀yin tẹ́ jẹ́ Christian tẹ́ ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ máa débi ọ̀rọ̀ tó kan Christian níbi ọ̀rọ̀ yìí o orí àní fi gbàkànbọ̀ kan nú bọ́rọ̀ yìí ṣe rí gangan ńlá ṣe sọ ó tiẹ̀ jẹ́ pé wọ́n láwọn kan wọ́n ń ṣe kinní kan wọ́n ń ṣe kinní kan a máa dúpẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni wa àwọn òwò náà ti bàlújẹ́ àsìwọ náà ti dá wàhálà sílẹ̀ àwa là ń wá ọ̀nà báwo làlàáfíà sì fẹ́ jọba. ó kọ́kọ́ ṣẹlẹ̀ pé nígbà tí wọ́n kọ́ gbé oyè yẹn délé Ayílára mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìkángun àwọn Ayílára àwọn kan ń bẹ ní Òkè Àgbẹ̀dẹ àwọn kan ń bẹ ní Ìsàlẹ̀ Àfọ̀n àwọn tí ń bẹ lókè Àgbẹ̀dẹ yìí àwọn ọmọ ìyáálé ní ń bẹ lókè Àgbẹ̀dẹ àwọn ọmọ ìyàwó ní ń bẹ nísàlẹ̀ Àfọ̀n nígbà tí wọ́n jẹ oyè alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹ tí wọ́n fún wọn ní ìmáàmù jíjẹ nílé Ayílára ẹ má tún gbàgbé páwọn ọmọ ilé Ayílára ọmọ ọba ni wọ́n torí ọmọ ọba Àkòyí ni wọ́n.
àwọn tó jẹ́ tàwọn ìyálé àwọn ni wọ́n kọ́ jẹ oyè yìí. Tẹ́ bá gbọ́ tí wọ́n ní bàbá kan joyè tí wọ́n kọ́ jẹ́ Ayílára lákọ̀ọ́kọ́, ọmọ ìyálé làwọn. Nígbà tí oyè yìí wá délẹ̀, ó kọ́kọ́ dá wàhálà lẹ̀ nínú ilé Ayílára. Ọ̀nà méjì ló ti kọ́kọ́ dá wàhálà lẹ̀. Ní tó kọ́ ṣẹlẹ̀ ni pé àwọn tó jẹ́ ọmọ ilé Ayílára tí wọ́n jẹ́ ti Òkè Àgbẹ̀dẹ, wọ́n kọ́kọ́ ń fà wípé bàbá àwọn tí wọ́n fún ní ìmáàmù ń gbà yẹn nìkan lọ́kọ́lọ́ ẹ̀tọ́ sí ìmáàmù yẹn. Àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ bàbá yẹn nìkan ń lọ yẹ kí wọ́n máa jẹ ìmáàmù yìí. Wàhálà tó kọ́ ṣẹlẹ̀ nínú ilé nìyẹn. Kó tó dìgbà yẹn náà, kábíyèsí àná ọba Jagungbadé kọ́lọ́ ọba Afọ́rúnkẹ́ bàbá, wọ́n ti fún wọn ní mọ́gàjí nínú ilé yẹn pé wọ́n lọ yan mọ́gàjí yẹn tó pé láàrin ọdún 8 wọn rí mọ́gàjí yẹn yàn. Láàrin ọdún 8 sọdún 9 wọn rí mọ́gàjí yẹn yàn torí wọn è gbọ́ra wọn yé nínú fámìlì yìí. Wọn lè máa gbọ́ra wọn yé nínú fámìlì kí wọ́n mọ̀ mẹ́ni tí ó jẹ mọ́gàjí láàrin ọdún 8. Ẹ máa dé o. Àwọn tìsàlẹ̀ àfọ̀nbí nírọ̀ lóòótọ́ ó lè jẹ́ pé bàbá wa tó jẹ́ Kàngún yín ń lọ jẹ oyè yìí lákọ̀ọ́kọ́, àmọ́ oyè yìí oyè mọ̀lẹ́bí ní ilé wa ni wọ́n fún. Ẹ̀yin ti jẹ́ lọ, ẹ̀jẹ̀ káwọn náà ò jẹ́. Along the line wọ́n bára wọn fàánú ilé, wọ́n bára wọn fàánú ilé, wọ́n bára wọn fàánú ilé. Irọ́ ni àwa lájẹ, wọ́n lẹ́tọ̀ọ́ sí, wọ́n lẹ́tọ̀ọ́ sí, wọ́n lẹ́tọ̀ọ́ sí, wọ́n lẹ́tọ̀ọ́ sí. Nígbà tó yá, wọ́n jọ gbà wípé kí wọ́n jọ fa ọmọ oyè kalẹ̀ àtòkè Àgbẹ̀dẹ àti ìsàlẹ̀ Àfọ̀n, kí wọ́n wá mú ọmọ oyè, kí wọ́n wá ṣe screening fún wọn. Ẹni tí ó bá wá jáwé olúborí nínú wọn, òun làwọn ó lò gẹ́gẹ́ bí ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́. Now, àwọn tó jókè Àgbẹ̀dẹ wọ́n sá lọ bá wọn kan, àwọn tó jásàlẹ̀ Àfọ̀n àwọn náà lọ sá lọ bá wọn kan. Àwa fẹ́ kí wọ́n lu ọmọ wa, àwa náà fẹ́ kí wọ́n lu ọmọ wa, the same family ni o. Òǹkálùkù àwọn àfáà, àwọn ìmáàmù, àwọn ọ̀tọ̀kùnrin ìlú, kò sí bí wọ́n ṣe máa yan oyè tẹ́nìkan ò ní interest, kò sí ìfù kò ṣe pásítọ̀. Nígbà tí wọ́n wá kọ́kọ́ ní káwọn ọmọ oyè wálé, tẹ́ ẹ bá lọ wo fídíò, bàbá àmọ́ọ̀mù wọ́n kí nígbẹ́jọ́ tí bàbá kú gangan àbí Friday rẹ̀, bàbá àmọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ọ̀sìn tọ́lọ́jẹ̀ wọn pẹ́ fún wa. Wọ́n kí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, wọ́n sì sọ fáwọn ọmọ mọ́sálásí wọn tẹ́ẹ̀rí wà tí fídíò yẹn wà wípé bàbá àmọ́ọ̀mù ìlú mi o, ọ̀sà aláìsí o, wọ́n sì ṣàdúrà fún bàbá. Tó jẹ́ wípé kì í jẹ́ wípé bóyá ń bá fẹ́ joyè ní máàmù ṣẹ̀ṣẹ̀ tó ń yọjú lé, ẹni tí ò wá lérí, tí ò wá máa ṣe nǹkan kan nínú ilé, tí ò darapọ̀ mọ́ fámílì, tí èyí sọmọ Ògbómọ̀ṣọ́. Mi ò bìlíìfù pé àǹdẹ́láì jẹ́ pé fámílì Ayílára ló pa bàbá Àṣàfà tó jẹ́ máàmù àná. Mi ò bìlíìfù pé wọ́n máa plant èèyàn lẹ̀. Wọ́n kálukú wá mọ́ mọ́ oyè, wọ́n máa wọ̀nyàn láti ilẹ̀ Haúsá, wọ́n mọ́ èèyàn láti kíní. Ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa, kẹ́ ẹ gbé yẹ̀wò láàrin yín gangan. Number 1, ó kọ oníkálukú, ó ní wọ́n kọ béèrè nínú mọ̀lẹ́bí, kí ló orúkọ rẹ̀? Orúkọ mi ni Yusuf, Toliat Yunus Olúṣínà, àbí Yunus Toliat Olúṣínà. Bàbá yìí yóò dákọ rẹ̀ fún gbogbo ọmọ inú ilé. Ọmọ inú ilé ó sì gbé yẹ̀wò pé sáà lẹ́nìkan
tó ń jẹ́ Yusufu àbí Yunus nínú ilé wa àbálẹ́ nìkan tí ń jẹ́ Yusufu wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ara wọn pé ọmọ bàbá wo ni wọ́ níbo ni ẹ̀yin ti ṣe kínní nígbà tẹ́lẹ̀ mọ̀ rí ó tọ̀hún sì sọ pé ọmọ inú ilé báyìí ni mí o ọmọ báyìí ni mí nínú ìdílé ọ̀rọ̀ yìí ò dàrú rárá tí wọn bá rí mọ́ọ̀mù rí kẹ́nìkan máa sọ fún mi ní ìsìn pé a fẹ́ joyè ńlé wa o àwa fẹ́ nìkan joyè létà la wá tó mọ̀ pé kí èso ọmọ inú ilé nàmbá wà yẹ kẹ́ kọ́kọ́ mọ̀ pa bó sí ní bẹ́ẹ̀ ìyẹn sọ tìlú mi ìlú Ògbómọ̀ṣọ́ yà agbọ́n débi wípé àlegbarú ẹ̀ láàyè nígbà tó ṣe ti di wípé wọ́n kọ́ ṣe screening nínú ilé tó jẹ́ pé mọ́ọ̀mù lọ gbapò kínní nínú ilé kó tó di pé wọ́n sọ wípé kí wọ́n wá lọ tún screen ṣe lẹ́ẹ̀kejì ìgbà yẹn ni wọ́n ti máa wádìí mọ́ọ̀mù pé sọ́mọ inú ilé ni àbọ̀mọ inú ilé kọ́ ta ni bàbá rẹ̀ ó kọ tó fílẹ̀ yìí kìí so kọ wa àwọn ọgbà even pé wọ́n láwọn kan paná nǹkan kan wọ́n kọ lẹ́tà àwọn kan paná irọ́ nẹ̀ torí tẹ́lú èmi bá jókòó pẹ̀lú èèyàn bá àwọn ò ní jọ ṣe screening fún wa inú ibi tá a ti jókòó náà ní ti dàrú pé irọ́ o alẹ́ ní yí àwọ̀ ọ̀mọ́ rí ẹ bá wa yọ kù láàrin wa níta gbangba nínú mọ́ṣáláṣí mo ṣe tóbi tó ó ní wọ́n ti ń béèrè pẹ̀lú ẹ̀rí wípé ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ ń bì sọmọ ní ayélujára nìyẹn tí èèbá ti sọmọ ní ilé fún ẹ̀rí máa jẹ́ mi èso táwọn èèyàn bá tiẹ̀ wá padà wá dabarú rẹ̀ irú òní àbírú àná tá a ti ń fa ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yọ jẹ jáde ni pé nínú àwọn tó ń sọ̀rọ̀ yìí kẹ́nìkọ̀ọ̀kan náwó ẹ dákun lágbájá yìí ìbí rẹ̀ rú wa lójú àmọ́ wọ́n lọ́ máa ń lé ni wọn bá wá kú ẹ̀rí wá tẹ́ ẹ̀ wá ń padà ń fa ọ̀rọ̀ yìí lónìí àwa ó sọ wípé ẹni yìí sọ lóòótọ́ jọ pé ìbí ẹni yìí rú àwọn lójú kàkà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ń kálukú yín ẹ̀ dáa lé ní and then mo tún wá fẹ́ sọ nǹkan kan tó ọ̀bá mọ́ àwọn tí wọ́n ń pè lọ́mọ ilé ayé lára àwọn ọmọ ilé ayé lára jẹ́ àwọn kan tó jẹ́ pé wọ́n ní agídí àwọn ọmọ ilé ayé lára jẹ́ àwọn kan tó jẹ́ pé wọn ìgbọ́ wọn ìgbà tó bá ṣẹ̀wọ̀n àtòbí àtọkùnrin wọn ẹjọba ara yín po wàhálà gidi ni lọ́kọ̀ ó ṣe fámìlì tó tutù débi wípé kẹ́ ẹ fẹ́ rẹ́ wọn jẹ kí wọ́n mọ̀ wá lè sọ̀rọ̀ ó tí fẹ́ rẹ́ wọn jẹ gan tẹ́lẹ̀ gan wọ́n sọ̀rọ̀ ẹ lọ wo àwọn fámìlì yẹn dáadáa títí mọ̀ bá ń sọ tó bá jẹ́ pé rọ́ ni ẹ make sure kẹ́ má bá mi tẹ love and like ẹ má jẹ́ wọ́n flag tó wa ẹ má bá wa tẹ love and like bẹ́ẹ̀ ṣe ń wò ẹ má tẹ love and like. Now wọ́n ṣe screening wọ́n mú aṣọ nínú ilé ọmọ ilé ayé lára tó jẹ́ pé lónìí òun náà ń gbógun tì ìmáàmù òun ló ta aṣọ tí wọ́n fi ṣe ìwúyè bàbá ìmáàmù wọ́n mú aṣọ wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀rí pé mi ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fọ́ọ̀mù ṣe fọ́ọ̀mù tí wọ́n ní wọ́n gbà ìbátẹ́ni tó ń sọ̀rọ̀ nínú ilé ayélujára ń jò ní sọ ó nígbà tí bàbá kan tí wọ́n ń wá owó tí wọ́n fẹ́ san fún tí wọ́n fẹ́ fi sanwó fọ́ọ̀mù mọ́ọ̀mù ọ́làǹtí òun ni wọ́n lọ bá làwọn wá wàpò rẹ̀ àwọn gbé 10,000 níbẹ̀ lọ́wọ́ wọn wọ́n sì ti rí iye kan àbí nǹkan ni ló kó owó kalẹ̀ bí 8,000 sí ló pé ni nígbà tí èso ọmọ náà lé yín tí ẹ̀ ń dá òtí ẹ̀ báwo là ń ti jíjẹ wọ́n sì kó kalẹ̀ fẹ́ni tí wọ́n mọ̀ rí ẹni tí wọ́n ò rí jásà rẹ̀ rí wọn àní máa bí wọ́n wọn léèrè pé àmá ṣe wá kó kalẹ̀ fáwílé ṣe bọ́mọ ìyá mi ni tí mo mọ̀ délédélé èrò àyàdáwó títí ẹni eléyìí tẹ́pẹ́ àwọn kan ló gbé wá bẹ́ẹ̀ ṣe ń sọ àwọn tó gbé wá ẹ jẹ́ wọn wá owó tó ráwọ̀ ọ̀mọ́ rí wọ́n wá ẹ wá mówó yẹn fúnra ara yín ẹ san lónìí ẹ sọ fún wa pé ẹ̀yin o ẹ mọ ẹ gbọ́ tàn yẹn dáadáa ẹ wá máa gbọ́ o ẹ máa gbọ́ excuse tí wọ́n mú wá wọ́n ní nígbà tí ìmáàmù lọ sórí rédíò tí ìmáàmù lọ pàtàn làwọn tó mọ̀ wípé
ìmáàmù ń sọmọ inú ilé argument wọn nìyẹn wọ́n wá ń play voice kíní tí wọ́n record yẹn wá ń play rẹ̀. Number one, ìtanú ilé ò di dandan fún gbogbo ọmọ inú ilé láti mọ̀. Àwọn kan bẹ tí wọ́n jẹ́ ọmọ inú ilé tí wọ́n mọ ilé wọn tí wọ́n sì ń gbé ní Ògbómọ̀ṣọ́ yìí wọn ọmọ òkè ilé wọn. Ẹ lè béèrè ìtàn èèyàn mẹ́rin lọ́wọ́ wọn lè sọ. Èèyàn ọmọ tàn àbó ṣe mistake ń bí ìtàn kò sọ wípé nígbà tí ọ̀rọ̀ bá yín gbélé tẹ́lẹ̀ kò sí fífi tó gbé tẹ́lẹ̀ kò fi pamọ́. Èèyàn ọmọ tàn ọ̀sọ́ wípé kèrè sọmọ inú ilé yìí òun sẹ̀rí. Ara àwọn ẹ̀rí tó fi jẹ́ káwọn ọmọ ọmọ inú ilé ni ìmáàmù. Ó ní ìgbà tí ìmáàmù ń ṣe wedding tẹ́ ẹ lọ. Sóúnjẹ kújẹ lápè yín lẹ fi lọ ní abẹ́ ẹ̀ lóúnjẹ ńlé. Ẹ bá wa kọ́kọ́ dáhùn question yẹn. Pé oúnjẹ kújẹ ní a o. A ní oúnjẹ nílé o. Anywhere you ẹ̀yin pa nọ́mbà yìí tí sọ pé kẹ́ máa pè wọlé. Torí ìdí èyí ẹ lọ lé ẹ lọ jẹun ẹ lọ ṣe gbogbo ẹ̀ tọrọ ní ìmáàmù ọ̀sẹ̀ tí ìwàyé rárá. Ìgbà tẹ́ ti mọ̀ pé tẹ́ ẹ̀ mọ̀ máàmù rí kí ni ẹ lọ ṣe ń bẹ̀. Bàbá alájọ àtàwọn míì tí wọ́n jọ lọ. Number two, nígbà tí màmú ń wé láwàní kí lẹ lọ ṣe ń bẹ̀ ṣébi náà lọ pa yín débẹ̀ tẹ́ ẹ fi lọ. Àbẹ́yìn àti bàbá màmú ẹjọ́ ń sọ̀rẹ́. Wọ́n wá pè yín ìmáàmù àti bàbá àgbàlagbà yẹn wọ́n jọ ń sọ̀rẹ́ wọ́n wá invite wọn láti bí ẹ wá gba Abẹ́òkúta lọ. Àwọn ànsà àtọ̀yẹ kẹ́ ẹ máa béèrè nu. Lọ́pọ̀lọpọ̀ yín. Wọn ò mọ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ báwọn. Now, kí ló fa ọ̀rọ̀ yìí kí ló mú wàhálà wá? Ẹnìkan kan nínú ilé ò rí màmú kò sọ pé màmú ìsọmọ inú ilé o. Nígbà tí gbogbo ẹ̀ ń lọ Táyílára ní full access sí inú mọ́sálásí ọjà Agbó. Gbọ́ Yorùbá tí mo wí dáadáa o. Màá tú àwọn àṣírí kan lónìí o ti gbọ́ tẹ́lẹ̀ àmọ́ ó tún wá máa refresh memory ẹ pé ọ̀rọ̀ ni bọ̀bọ̀ yìí ọ̀tọ̀ ló sọ. Wọn à ní problem kankan gbogbo wọn ni wọ́n lọ sínú mọ́sálásí tí wọ́n sì ń ṣe sáwọn èèyàn pé àwa là ń bẹ ń bẹ ọmọ wa ní bẹ ń bẹ àwa la ní control mọ́sálásí lọ. Àwa la gbọ́dọ̀ mọ jókòó pẹ̀lú mọ́mù tí nǹkan bá wọlé ó gbọ́dọ̀ mọ kàn wá ó tó kan ẹlòmíì. Àmọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn à fẹ́ ṣe ìmáàmù fámílì ilé Ayílára. Wọ́n fẹ́ kárí àwọn ọ̀dọ́ along. Wọ́n fẹ́ kárí àwọn aráàlú along. Wọ́n wá bẹ̀rẹ̀ sí invite àwọn aráàlú àwọn tí wọ́n mọ̀ pé wọ́n capable wọn lè ṣe lé ẹja sí báyìí. Mufasiru ìlú Ògbómọ̀ṣọ́ ara àwọn nǹkan tó dá wàhálà alẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní o tó rẹ́ni tó jẹ Mufasiru Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ South ni tí àwọn bàbá wa tí wọ́n jẹ mufti Ọ̀yọ́ state ní ìsìn tó jẹ́ pé bàbá wọn ni Mufasiru àná tí wọ́n sì lọ bá bàbá ìmáàmù pé kí bàbá máa mọ̀ jẹ́ káwọn orí tẹ́yìn ipò Mufasiru àwọn tí bàbá máa mọ̀ sí ní no bó ṣe yẹ ká ṣe ni wípé ẹ jẹ́ ká máa pín kinní yìí ipò tó bá possible tá bá lè pín dé Sùúrùlérè tá bá lè pín dógò Olúwa báwọn bàbá wa ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ ká sọ Ògbómọ̀ṣọ́ zone di ẹyọ kan. Ibi tí bàbá àmàmù ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú lè Mufasiru àná òun nìyẹn
bàbá àmọ́mù wá fi Mufasiru ò ní jẹ wọ́n mú láti bòmí pé ẹ jẹ́ ká spread kíní and then oyè Mufasiru èso yè ilé bíi ti àwọn àmọ́mù pé bóyá tí wọ́n bá tún fi àwọn Mufasiru àná jẹ wọ́n lè sọ wípé ilé àwọn ní máa ń jẹ Mufasiru tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ pé àwọn máa ń pín ní bí ilé kan bá jẹ tán ilé kan jẹ tó jẹ́ kó yé wa pé àwọn ilé ìmáàmù nìkan ó ní oyè ìmáàmù wà fún bó ṣe wá tún jẹ́ pé àwọn ilé ìmáàmù nìkan lóyè ìmáàmù wà fún ìmáàmù Aláwùyé ìmáàmù Jẹ̀ta ilé wọn èyí jẹ ìmáàmù bàbá kábíyèsí ló fi wọ́n jẹ ìmáàmù ẹnìkan kan òṣèré nǹkan ṣe fàjàgùngbadé tí ilé wọn náà sì fi di ilé tí ń jẹ ìmáàmù lónìí àwọn oúnjẹ ìmáàmù lé wọn ọ̀rọ̀ yóò rújú now ṣé ẹ mọ̀ pé bàbá Mufasiru tí máàmù jà nítorí wọn tó dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ Mufasiru àná àti Mufasiru òní ìjẹ́ mọ̀ pé Mufasiru tí máàmù tún yàn gbọ́nbẹ lára wọn tí tó ń gbógun tì máàmù lónìí. Mufasiru àná àwọn ọmọ Mufasiru àná táwọn àti máàmù fi jà pé kí wọ́n jẹ́ káwọn orí tẹ́ pósì bàbá àwọn tí máàmù ọgbà tí wọ́n lọ mú Mufasiru níbòmí Mufasiru tí wọ́n tó fi jẹun ó wà lára àwọn tí ń gbógun tì máàmù lónìí. ẹ̀dẹ̀yìn ẹ máa dé o kó tó di wípé Ọlọ́run wá sọ wípé àwọn ọmọ Mufasiru àná wọ́n padà bọ́ sí ààyè mufti Ọ̀yọ́ state. Still kò tán nínú wọn. Fẹ́rí bàbá mufti Ọ̀yọ́ state ẹ bá máa ń wọ̀rọ̀ mi dáadáa ẹ rí i pé mi fẹ́ ta sí mufti Ọ̀yọ́ state ó nídìí ní sì sọ̀dí rẹ̀ fún yín lónìí. Mufti Ọ̀yọ́ state Ògo Ògbómọ̀ṣọ́ ni èmi kọlu gbogbo Ògbómọ̀ṣọ́ ẹ̀jẹ̀ tó ti yé yín báwọn èmi kọlu irú àwọn ọgbó báwọn mufti ń bẹ lára àwọn tí ń gbé ìlú Ògbómọ̀ṣọ́ lárugẹ níta èmi kọlu irú wọn èmi ò ní sọ̀rọ̀ mufti mo lè ti sọ́rí but mo padà wò pé kò make sense. That is the reason why tí mi ò fi ń sọ lọ́wọ́ tí mo fẹ́ sọ ń pa wọn ó ti wà ń bẹ̀ yẹn. Now àwọn yẹn wọ́n wà ń bẹ̀ àwọn ògbógun ti máa mú o níbẹ̀rẹ̀. Now wọ́n lọ síbi ìnáwó kan ní oko. Then kí n tó lọ bí ìnáwó oko yẹn lọ́ba níkà òun fẹ́ káwọn èèyàn àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pẹ̀lú gbogbo àwọn àjà ẹ̀sìn tí lọ́ba níkà ti jà tí lọ́ba níkà ti lé àwọn àmọ́ọ̀mù kan kú ní mọ́sálásí láwọn ìlú kan lọ́ba níkà wá wò pé ètò àṣẹ ń ta ó tó ẹja wálé nígbà téèyàn ti lọ gbábọ̀ fún Man U ó ti lọ gbábọ̀ fún Chelsea tó wá ní tí mẹ́mẹ́ ni pé mọ̀ bọ́ àgbábọ̀ fún Nàìjíríà pé mọ̀ bọ́ àgbábọ̀ fún Super Eagles kò sì rí nù ẹ jẹ́ wọn máa gbá máàcì mi ní ilé o àwọn sáà ń dọ́gbọ́n tí wọ́n bá fẹ́ ṣe kínní kan kí wọ́n jẹ́ káwọn ọmọ àwọn yóò sáwọn pé ẹ̀yin sáfà ẹ̀ ṣe mọ́ọ̀mù ẹ̀ sì lára àwọn olóyè ẹ̀sìn kí n tàwọn táwọn ọmọ wa pé tí wọ́n máa pè yín fún nǹkan kan. òun sáà ń dọ́gbọ́n dáná abẹ́nú ní sáà ń dáná abẹ́nú ní sáà ń dáná abẹ́nú ọ̀rọ̀ yẹn mo rò bí ní í ṣe tí wọ́n fi lọ sóko lóko torí àwọn ìwà tí ń wù tó ń ba ọkọ̀ bàbá Èjìdé jẹ́ ibẹ̀ wọ́n ti jẹ́ ọmọ pé bàbá rẹ̀ tó lọ sí umura àbí Mẹ́kà bàbá Èjìdé ló rán bàbá rẹ̀ pẹ̀lú gbogbo ogun tí ń jà káàkiri tí ń lé mọ́mù kò lè dá bàbá rẹ̀ lọ́rọ̀ Mẹ́kà lásán. bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí lérí pé òun sì fojú wọn rí wọ́n mọ̀rú èèyàn tóun jẹ́ wọ́n mọ̀rú èèyàn tóun ṣe kinní kan
nǹkan kan òun náà ti sọ́nù ọ̀rọ̀ ó níbi kan sí ẹ̀ tó ń bẹ tí wọ́n pè òun lọ́ máa lè òun sì lóun ó jẹ́wọ́ pọ́ máa lè kọ́ lóun tóun bá fẹ́ jẹ́wọ́ wípé kì í ṣe ọmọ àlè kọ́ dàlúrú òní mo mẹ́yẹ́ bọ̀ lápò ni o náà wọ́n wá ń bá àwọn ọ̀rọ̀ yẹn lọ lábẹ́nú àwọn àìmọ̀ àti imam àwọn ní iṣu tí wọ́n ní kò sí nǹkan kan míì ju wípé àwọn àìmọ̀ ti wà nílùú Ògbómọ̀ṣọ́ kó tó di pé bàbá àmọ́mù dé bàbá àmọ́mù náà ti ń ṣe ìmọ̀mù nílùú mi kó tó di pé wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ ó wá di wípé báwo o ni wọ́n ṣe operate nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ láwọn àìmọ̀ pẹ̀lú àwọn bàbá ìmáàmù tí bá ń bẹ̀ẹ̀bẹ̀ ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí dáadáa tí àwọn àìmọ̀ wọ́n máa ń lọ sọpọ́ọ̀tì ẹni tó bá jẹ́ central imam tó jẹ́ the grand chief imam ìlú wọ́n máa ń lọ tí wọ́n bá ní pàtí àbí bóyá sorry ẹ má sọ pé pàtí àmọ́ tí wọ́n bá ní bí ìkómọ tí wọ́n sáà ní jáde àwọn ni wọ́n lọ sọpọ́ọ̀tì ọkùnrin iléeṣẹ́ rédíò yìí sọ́ra rẹ̀ wọ́n jẹ́ mú ọmọ ọfà mọ́ dáadáa fa ọkùnrin rédíò yìí sọ pé rédíò ló ti ń ṣiṣẹ́ blọ́gà lèmi èmi èsè kíní o gbogbo yóò sojú yín o n ó mú mọ́wọ́ ń tèmi o àwọn iléeṣẹ́ rédíò yìí wọ́n pariwo ń mú ọmọ wọ́n mú iléeṣẹ́ rédíò yìí mọ́wọ́ mọ̀ wọ́ọ̀nù ẹni o mọ̀ mọ̀ dáadáa be careful. Tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ má jẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ òṣìṣẹ́ kínní ní yẹ̀sì máa túmọ̀ tẹ́ǹsì máa sọ̀rọ̀ débi gbogbo ẹ̀ ẹnìkan kọ́ mọ́ àkọ́rọ̀ sí mi ní kínní náà àwọn àìmọ̀ tí wọ́n bá ti jáde tí máa ń bá ti ní nǹkan ṣe àwọn ni wọ́n lọ wọ́n jókòó wọ́n jọ ṣe pàtí wọ́n jọ ẹ má bínú bẹ́ẹ̀ mi ṣe máa ń pè nú wọ́n jọ ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bá débẹ̀ bàbá àmọ́mù ni ó ṣàdúrà bẹ̀rẹ̀ ọpọ́síbù ó jẹ́ pé pàkó yìí ìní yóò máa mọdúrétì ni wọ́n máa ṣe gbogbo ẹ̀ bàbá àmọ́mù ó jókòó ni wíwọ̀n tí wọ́n bá fẹ́ gba owó àbí nǹkan kan bàbá àmọ́mù ìní bàbá àmọ́mù ní sọ kankan àwọn náà wọ́n gba gbogbo ẹ̀ ńgbà wọn bá ṣe tán ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe bí wọ́n ṣe ń ṣe bọ̀ láti dáadáa nù tí wọ́n bá wá pawó sí àmọ́ páwọn ní mọ́sálásí tiwọn ládùúgbò léríà nínú ilé tí wọ́n bá wá jáde tí wọ́n bá wá béèrè pé a fẹ́ ṣe nǹkan o àbí nǹkan o táwọn afá bá béèrè nǹkan owó tí wọ́n bá rí àwọn àti àwọn àìmọ̀ ó ti ní bí wọ́n ṣe máa ń sà àwọn àfáà tí wọ́n ní mọ́sálásí àdúgbò yẹn àwọn ti ní iye tí wọ́n gbà bàbá àmọ́mù náà ti ní iye tí wọ́n fún wọn ìgbà bàbá àmọ́mù dé condition táwọn bá mọ́sálásí àwọn mọ́sálásí kan ń bẹ ládùúgbò tó fà ìjú mọ́sálásí ọjà àgbò lọ ń gbà wọn pé irọ́ owó tiwa tó bá wọlé sí ọ̀dọ̀ tiwa ń bì ní mọ́sálásí ọjà àgbò lálò fún and then ẹ̀yin àìmọ̀ automatically èmi gẹ́gẹ́ bí the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land èmi lọ̀gá gbogbo yín nínú ìlú torí máàmù ti ṣe máàmù tẹ́lẹ̀ but
báwọn ṣe ń ṣe tiwọn níbi ó yàtọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí fàánù ẹ máa gbọ́ràn sí mi lẹ́nu èmi lọ̀gá yín irọ́ àwa ẹ ṣe báwo àwa máa ń ṣe báyìí irọ́ ẹ̀mí wọn jọ ń fà wọ́n pè àwọn èèyàn kí wọ́n bá wọn dá sí i wọ́n pè àwọn èèyàn báwo la ṣe fẹ́ ṣe ìkankan wọn àbá wọn rí ọ̀rọ̀ yẹn yanjú. ó di gbóńkálùkù kó ẹ̀kọ́ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí àwọn àmọ́ gbà pé àwọn ò ní alága tọ́jẹ́ táì máa ẹ̀mùkí báwọn ọmọ náà sọ pé wọ́n tún ní tọba yá pé bóyá káwọn máa jẹ́ pírẹsidẹ́ǹtì bàbá máa mú tẹ̀ ń báwọn lọ skul wọ́n wá ní èwo ni wọ́n sàṣọ àwọn ọ̀rọ̀ yẹn àwọn àtàwọn ẹ̀mọ́ ní kókó di kókó wọn àgbọ́ra wọn yé àwọn àmọ́ bínú ìmáàmù àwọn náà dúró ó láwọn àmáàmù kan táwọn sì bẹ lọ́dọ̀ ìmáàmù tí wọ́n bẹ lọ́dọ̀ ìmáàmù àwọn kan yẹ̀bá now èyí ó wà nílẹ̀ ó ní àwọn lọ́baníkà àtàwọn tí wọ́n lose election nígbà táwọn àti ìmáàmù jọ dìbò torí wọ́n dìbò fún wọn ni mo ní wọ́n dìbò wọ́n ṣe ẹ̀sáàmù fún wọn ni àwọn tí wọ́n jọ contest bàbá tẹ̀ òun wọ́n náà ìdẹ̀yìn tó bá sọ̀sọ́kúsọ àsọmọ rẹ nu òun wá ọ̀nà báwo ni wọ́n ṣe yanjú rẹ̀ nǹkan kan along the line ó ní báwo ni àwọn ó ṣe rí wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn tí wọ́n lùsì ẹ̀dẹ̀ tí mọ̀ pé tẹ́ ẹ bá fẹ́ dìtẹ̀ ẹnìkan tára ń kan náà lẹ́ lò ẹnìkan tí ara ń kan ilẹ̀ lò wọ́n bẹ̀rẹ̀ sí lọ bá wọn kan kíní kankan wọ́n wá ní ìmáàmù kíní kan àwọn oríṣiríṣi àwọn èèyàn nínú wọn ẹni tó mú yàwó rẹ̀ lọ fọ́sẹ́ fún máàmù ń bẹ ẹni onímẹ́ka dá wọn pọ̀ wọ́n wà ẹni tó fẹ́ control máàmù wà ẹni tó ní máàmù ọ̀rà fóònù wà oríṣiríṣi nǹkan lè pe gbogbo wọn kẹ́ wá bí wọ́n lè pè kí ni máàmù ṣe fún ọ ọlọ́run ọba ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú ọmọ aṣọ ẹ̀sùn tiẹ̀ àwọn wọ́n fún wa lówó kò fún wa ọ̀tọ̀ àwọn ni ó ṣe báyìí kó ṣe ọ̀tọ̀ àwọn ìmáàmù ọ̀gbọ́ràn ọ̀tọ̀ ìmáàmù ọmọ kékeré ni ọ̀tọ̀ ìmáàmù àwa ló yẹ kó wa máa bá kó tó lọ ṣe nǹkan ọ̀tọ̀ oríṣiríṣi ni wọ́n. oríṣiríṣi wọn ni wọ́n. along the line wọ́n lọ bá bàbá wa ààrẹ àgọ́ pé ìmáàmù báyìí báyìí o kíní kankan ìgbà yẹn bàbá àná ti ṣaláìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé èwo ní í ṣe ṣùgbẹ́rù tí gbogbo wájọ mà tí gbogbo wájọ rí sọ́wọ́ aṣọ irọ́ di òótọ́ mọ́ wa lọ́wọ́ ni ẹ má wọ̀rí ẹ má wulẹ̀ tẹ anglis orí kíní mi àsọmọ rẹ̀ nu kò sí nǹkan kan ebi ọ̀dọ̀ mi ni ẹ má máa tẹ kíní yẹn òyìn láìkẹ́ àsọmọ nu bí tá a bá sọ tó bá nìkan tó kọ́ńtrátìtì sí jáde takọ sọ tá a bá ti ń sòótọ́ ara wà máa ta yín ní tẹ́ fi mẹ́rin wá ẹ máa bú èbú. now wọ́n lọ bá bàbá nígbà wọ́n fọ̀rọ̀ lọ tí wọ́n fọ̀rọ̀ bọ̀ ń gbà yẹn kí sì lọ dí mú jà bàbá àti ìmáàmù wa ó ní í ṣe pẹ̀lú nígbà tó bá kú ẹ rí i pé máàmù sọ pé àwọn làwọn wí ọba àwọn làwọn wọ̀sọ fọ́ba
àwọn làwọn sin ọba. Wọ́n dẹ̀ wá lọ sọ fún ìmáàmù pé kí ìmáàmù lọ step aside ìjọ tẹ́ ń gbọ́ yẹn kì í sọ̀dọ̀ bàbá kábíyèsí ló ti bẹ̀rẹ̀ o. Ìmáàmù bá ní sí step aside ajẹ́ àlọ́mọ náà lé ní mí ìrọ̀ ọwọ́ lọ bá wọn mọ̀lẹ́bí rẹ̀ ní kankan. Now according to tí mo gbọ́ wọ́n wá ránṣẹ́ sáwọn àìmọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ní báyò ẹ lọ wo ọ̀rọ̀ yìí kí ẹ wá nǹkan ṣe sí. Ṣé ẹ sì mọ̀ pé àwọn àìmọ̀ àti máàmù wọ́n ti ní kàńtà. Ọ̀rọ̀ pé wọ́n ti ní kàńtà yẹn náà òun ni wọ́n lò. Ìgbà tí Ṣùgbẹ́rù tó dé tóun wá sọ ọ̀rọ̀ fáwọn àìmọ̀, ó dúó ó ní ó kọ́kọ́ lọ ṣàlùwàlá, ó sì wá pe àwọn náà pé kí wọ́n wá ṣàlùwàlá pé wọn ò ní parọ́, àwọn náà ṣàlùwàlá wọn mú kúrò àwọn fi búra. Tó ráwọn bílíìfù pé olóòótọ́ ó ní lọ́ba níkà. Ẹni ló jẹ́ máa sọ fọ́pọ̀lọpọ̀ pé tẹ́ ẹ bá tẹ̀lé èèyàn tí ẹ bá ti bárọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ gbà pé tó wà trustworthy ni. Tẹ́yìn gangan bá ti ń bárọ́ nínú ọ̀rọ̀ ẹni tó ní kẹ́yìn ọmọ búra, òun búra ń sì ń parọ́, ẹ̀yin sì dúró lórí ọ̀rọ̀ tó sọ, inú ẹ̀yin méjèèjì ẹ dákun ta ni ọmọ nǹkan tí ń ṣe. Ẹni tó wá bá yín tó sọ fún yín wípé ẹ má parọ́ o, ẹ mú ẹ ṣàlùwàlá ẹ sì mú Kúránì ẹ fi búra, irọ́ tó ti pa sẹ́yìn gangan lè kà á. Ọ̀kan tó ní bàbá ṣúgà ni wọ́n bí náà ní àná pé ọ̀tọ̀ ní táwọn wí ọ̀tọ̀ bí ṣe máa ṣe nù, kò síbi tí bàbá yóò ti lè mú irọ́ lórí pé kíni kí wọ́n ṣàlè bá fi àchífù nǹkan tí wọ́n ń fẹ́. Now wọ́n ń fa ọ̀rọ̀ yìí, wọ́n láwọn invite ìmáàmù ọ̀wá. Ìbéèrè mi ni pé tó bá ṣe wọ̀ náà so ò lè lọ, èyàn ò ní lọ torí ẹ ti mọ̀ pé ẹ̀gbọ́ra yín tẹ́lẹ̀ tó wọ́n sí misunderstanding láàrin wọn. Ó rọrùn fún máàmù láti lọ pọ̀ nígbà tí wọ́n ti ní misunderstanding, ó máa difficult fún wọn láti ṣe kíni láti lọ. Ọ̀rọ̀ yìí ń lọ báwọn, wọ́n ń bára wọn fà á, wọ́n ń lọ sọ́tún, wọ́n ń lọ sósì. Ọ̀rọ̀ yẹn ni wọ́n ń fà, òun làwa dé bá. Ẹ̀yin lágbájá ìsọmọ inú ilé, wọ́n ní bẹ́ẹ̀ ni. Gbogbo voice note lẹ sẹ́ndì yìí, lágbájá ṣe voice note, Làkàṣígbè ṣe voice note, lágbájá yìí ló tọ́. Tọ́ba ipá àwọn voice note tẹ́ sọ yìí, tẹ́ gbé bó ṣe rí nu, ajẹ́ pé kì í sọmọ inú ilé. Kó tó di pa wá wádìí, kí wọ́n tó á máa fún alẹ́ rí pé irọ́ kì í ṣe báwọn bó ṣe rí nǹkan sọ bó lẹ́sẹ̀ wá máa parọ́, ẹ̀rí tí yín ń kọ́ kì í ṣe voice note tí wọ́n fi ń sẹ̀rí. Ẹni sọ pé torí pé ẹnìkan búra, ẹni tó búra tí ó respect Quran àtàlùwàlá tó ṣe tó yẹ pé irọ́ ní ń pa gbogbo ọjọ́ ayé rẹ̀. Ọ̀dà àbábẹ́rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n ń fà agbára wọn ò ká máa mú kìí ká sọ̀rọ̀ fara wa. Òrá wọn tó ń kírun mọ́sálásí ọjà agbó gangan, àwọn youth àtàwọn bàbá tó máa ń pa ẹ̀sìn tó yẹ bọ́sà ọjà agbó wọn ti ń kírun, wọ́n wà lẹ́yìn máàmù. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ rí tí wọ́n sọ pé àfẹ́ máàmù mọ́
kí sọjà gbó wọn ti ń kírun wọn ní mọ́sálásí lé wọn ó ń kálukú wọn ò kírun bẹ́ẹ̀ wọn ní tí kan mẹ́mẹ́ ni pé wọ́n sàn wá ọ̀nà àti yọ ìmáàmù kí ó lè bá àrí bí wọ́n ṣe ń fẹ́ kí wọ́n lè bá àrí máàmù tí wọ́n máa lò. ọ̀rọ̀ yẹn ni wọ́n fà lọ ìlọ̀rọ̀ ọlọ́ba ìlọ́jẹ jáde àtọ́rọ̀ ọlọ́ba jẹ jáde àwọn bíi muslim bíi 20 in a contest àwa christian tá n contest wọn pọ̀ torí ẹyin gbogbo yẹn lọ́mọ̀ pé nídìílé àwọn ọba àwọn mùsùlùmí máa sábà pọ̀ ń bẹ ju àwọn christian lọ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó contest bóyá bíi 20 kìíní kan àbáwọn bíi 20 àwọn ni mùsùlùmí lè jẹ́ pásítọ̀ ọjọ́ kọ́mọ̀ mi ọmọ ọdún nǹkan kí n wá ní ọmọ àjọ mi ìní lọ máa dúró ìmáàmù dúró tí àwọn mùsùlùmí ẹgbẹ́ gbogbo àwọn mùsùlùmí tó dúró yẹ yẹn ọ̀yẹ́ wọ́n ṣàbò sí ìmáàmù àmọ́ nígbà tí wọ́n fa oyè yẹn sọ́tàn tí wọ́n fàṣọ tí wọ́n bá ń du oyè ń kálukú ọmọ lu agbára rẹ̀ ni èmi yìí ọlọ́run ọba rí mi àwọn alálògùn mọ̀ sọ̀rí mi gbẹ́yìn tí mo sọ̀pọ́ọ̀tì bàbá wa náà ni ọlọ́run sì jẹ́ wọn débẹ̀ bàbá wa Gandhi even ẹni bá lọ wo post mi mo ti ń post wọn kí wọ́n tó announce wọn ọlọ́run sọ pé bàbá ẹni ó jẹ ọba bàbá máàmù wọ́n sì tètè tura kálẹ̀ kan náà pé èèyàn máa ń gbé èèyàn dúró ọba ti di bí oyè dúdú èèyàn máa ń dùn náà ni ṣùgbọ́n ẹni tọ́lọ́ bá wu ọlọ́run ọlọ́mọ yàn tọ́lọ́ bá sì ti yàn èèyàn máa ń gbà fún ọlọ́ọ̀ni bàbá máàmù lọ́kọ́ sọ wọ́n tún wá kọrin pé gbà fún kinní kan wọ́n ṣàkọrin yẹn wọ́n fi bá wọn mùsùlùmí ẹgbẹ́ wọn sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tí bàbá dé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ bàbá àmọ́mù ti wò pé kábíyèsí náà ló lè yanjú ọ̀rọ̀ yìí torí tá bá parọ́ fúnra wa ló kù kábíyèsí àwọn ni wọ́n lè yanjú ọ̀rọ̀ yìí èmi ò mọ̀rọ̀ bàbá àmọ́mù àtàwọn ọmọ ẹ̀yìn wọn àti gbogbo ẹ̀ ó di wọ́n ní kábíyèsí ń bọ̀ àwọn náà lọ make arrangement láti pàdé kábíyèsí láti ṣe gbogbo ẹ̀ inú wọn dùn nígbà tọ́rọ̀ ń lọ tí wọ́n joyè ńgbà coronation àwọn kìnní ìjọ tí wọ́n ń ṣe àdúà àwọn mùsùlùmí láàfin Ṣọ̀ún ìjọ yẹn ó ní mo ti kọ́kọ́ suspect pé àwọn kangun kan wọn ò mọ ìtumọ̀ tí wọ́n ń gbé láàfin àfin ẹsẹ fún kánkọ́ọ̀sì kan àfin ìlú ni ìjọ ìmọ̀ tí kọ́kọ́ di pé bóyá máa mú un bọ̀ àga wọn àbá wọn àfẹ́ bá wọn fàgá lẹ̀ àwọn kan ti sáré lọ jókòó sẹ́ẹ̀mà pé ẹja tètè débẹ̀ àga máàmù kó tó di pé àwọn ọmọ ẹ̀yìn máàmù kí wọ́n tó wá dé kí wọ́n tó wá make arrangement tí wọ́n make àyè fún máàmù níjọ́ yẹn náà wọ́n wá tákù èmi náà wọ́n wá bá mi fà á ó jáde ní ó ṣe kínní ni èmi lèmi ò jáde ìyẹn sì jáde àjọṣe prógámù tán ni àwọn èèyàn sọ̀rọ̀ àáfàá tó wá ń jọ yẹn ló wá ṣe wá sí àáfàá yẹn sọ̀rọ̀
kí kọ́rọ̀ wọn tán nínú àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àmọ́ kàkà bẹ́ẹ̀ ó ń lé sí ni o. Àpẹẹrẹ èèyàn Ọlọ́run dà, àpẹẹrẹ ẹni tó gbẹ́kẹ̀lé Ọlọ́run dà, àpẹẹrẹ ẹni tó mọ̀ pé Ọlọ́run ní máa ń pa ní máa ń jí dà, àpẹẹrẹ gbígbà fọ́lọ́run dà. Ó mà ṣe o, àwọn èèyàn Ọlọ́run tó yẹ ká rí kọ́ ẹ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa sọ ni pé àfi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ. Àwọn èèyàn tí wọ́n máa ṣe wáàsí fún yàn wípé Ọlọ́run nìkan náà ló tó dúró tí o, pọ́rọ̀ bá rí báyìí sáà bẹ́ lọ́hùn, pọ́rọ̀ bá rí báyìí sáà bẹ́ lọ́hùn ni o. Àwọn yìí náà ẹni wọn wá bẹ́ lọ́hùn lọ́wọ́ ẹ̀ mọ́ o. Láàárá pẹ̀rẹ̀ ìgbàgbọ́ lára wọn mọ́. Àbáyẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sáà ń lọ, ìmáàmù sáà máa ń lọ ààfin, àkọ́rí tún tí mo gbọ́ gan. Ìmáàmù nìkan ló lásẹ̀sì sínú yàrá bàbá lókè tó jẹ́ tí wọ́n máa ń lọ, tí wọ́n jọ jókòó létí bẹ́ẹ̀dì bàbá. Gbogbo bí ìmáàmù ṣe ń lọ yẹn, àwọn tí ń gbógun náà ń gbógun pé ayọ̀ bọ̀bọ̀ yìí náà níṣẹ́, à ń jẹ́ kí bọ̀bọ̀ yìí rọ́dọ̀ kábíyèsí dé mọ́sẹ̀, à ní jẹ́ kí bọ̀bọ̀ yìí rọ́dọ̀ kábíyèsí dé mọ́sẹ̀, à ní jẹ́ kí bọ̀bọ̀ yìí rọ́dọ̀ kábíyèsí dé mọ́sẹ̀. Wọ́n sá plan lọ́tún, wọ́n plan lọ́sì. Bàbá àwọn ọmọdé náà ń lọ, àwọn míì náà ń lọ. Kí ló wá ṣẹlẹ̀? Nígbà bàbá jẹ tán, tí gbogbo ẹ̀ ṣe dáadáa, tí gbogbo ẹ̀ ti ń dùn, tí bàbá máa ń bá bọ́ sórí múmbàrí báyìí, wọ́n kọrin fọba. Ìjọ kan bẹ tí wọ́n ní àwọn mùsùlùmí, àwọn kan sọ pé wọ́n ní kábíyèsí fẹ́ yọ ìmáàmù. Wọ́n rántí pé bàbá ìmáàmù ni wọ́n wá sọ lórí múmbàrí wípé kábíyèsí ó sọ pé àwọn fẹ́ yọ àwọn o. Ọba dáadáa ni kábíyèsí o, tí bàbá ọba sọ ẹ má pààrọ̀ rẹ̀ mọ́ wọn. Kábíyèsí bàbá ìmáàmù ló sọ bẹ́ẹ̀. Wọ́n rẹ̀ sọ̀rọ̀ tó dáńgbà kábíyèsí tí gbogbo ẹ̀ ti ń dùn lọ tó ti ń bọ̀, tí àwọn tó jẹ́ kírísítẹ́nì kò sí dọ́kàn wọ́n, àwọn tó jó ṣẹ̀ṣe kò sí dọ́kàn wọ́n, everybody náà lọ rẹ̀ ni. Iná yẹn wọ́n ń dáná yẹn lábẹ́nú, wọ́n ń dáná yẹn lábẹ́nú, wọ́n ń dáná yẹn lábẹ́nú, àmọ́ kò jò. Àwọn ọmọ kankan àmọ́ bóyá àmọ́ nìkan àtúngbẹ́ pé wọ́n ní pé màmá bàbá wọn ní kí wọ́n wá láàfin. Wọ́n wá version tá a gbọ́ bí oríṣi méjì ni, tá a sì mọ̀ pé version kejì kò lè jó òótọ́, torí òun ní pé mọ́mì mi wá bì kan ní ìsìn kí n wá gbé mọ́mì mi lọ kí n mọ̀ pé mọ́mì mi ọ̀lọ́ sọ nǹkan tí ó contradict sí tí mo ń ṣe, kọ́ wá jẹ́ pé mi ní gbé mọ́mì mi wá, yẹ́ pẹ́ lómi lọ gbé mọ́mì mi wá. Láti kọ́kọ́ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ ní tí wọ́n ń wí nù. Ọ̀yẹn lọ bẹ́ẹ̀ along the line, èmi ò sí bẹ́ẹ̀ o, a gbọ́ pé wọ́n ní kí bàbá àmàmù kí wọ́n step aside, kí wọ́n lọ sílé wọn, kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ yìí. Kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ yìí nílé wọn. Now, ọ̀rọ̀ yìí lọ yanjú nílé wọn tí wọ́n wí yìí. Ọ̀rọ̀ yìí ti escalate débi wípé ó ti di wàhálà. Hatred yẹn ti pọ̀. Kò sẹ́ni tí wọ́n sọ fún pé bàbá màmú lọ lé yín. Àwọn bàbá tí mẹ́mẹ́ láwọn bàbá tá à ń rí tó bá jẹ́ pé nínú ọ̀rọ̀ ẹnu wọn àbá ń rí àlàáfíà níbẹ̀. Ó jẹ́ pé à ń rí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n fẹ́ wádìí ni, kì í jẹ́ pé wọ́n fẹ́ gbógun tọkùnrin yìí. Ẹ lọ yanjú ọ̀rọ̀ nílé yín. Wọ́n àwọn eléyìí ní tó ṣẹlẹ̀ nínú ilé wọn ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ sí Jésù nígbà tí wọ́n mú lọ sọ́dọ̀ Pílátù. Wọ́n rẹ̀ sẹ́yìn kájú Jésù lọ́rùn o. Eléyìí wá ní ẹni tẹ́ ní kàn má gbélébù, òun ò lè sáyìn kíní rẹ̀ nítorí pé òun ò rí nǹkan kan tó ṣe. Wọ́n ní ẹ kàn má gbélébù, ẹ̀jẹ̀ rẹ̀
kọ́ wá sí orí àwọn àtọmọ àwọn àti ìrandíran àwọn lórí pé wọ́n yé ti Jésù ni. Kí ni ìdí ṣẹlẹ̀? Tí wọ́n bá ní bí bàbá máa mọ̀ lọ lé ọ̀rọ̀ yìí yóò gbàbọ̀ mí jáde o. Àwọn yìí àti gbọ́ pé wọ́n ní bàbá àmọ́mù wọn lásẹ̀sì àti pé kábíyèsí mọ́. Nínú ọ̀rọ̀ yẹn kó tó gbé wọn lásẹ̀sì àti pé kábíyèsí mọ́ ilẹ̀ ọ̀rọ̀ kan tí wọ́n sọ tí wọ́n ní bàbá òsì nílé. Ibi tí ìfẹ́ yẹn wà dé nígbà yẹn wọ́n ní bàbá òsì nílé. Bàbá àmọ́mù pé kábíyèsí pé ń bolẹ̀ wà bàbá láwọn bẹ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kan bẹ tó wà very important o ẹ máa bọ̀ bàbá níbi tí mo wà ní bàbá sì wálé. Tó jẹ́ kó yé wa pé bàbá ní rẹ́spẹ́ẹ̀tì tó pọ̀ fún bàbá ìmáàmù. Bàbá lè ní irọ́ nígbà tí mo bá dé òní màá wá máa yanjú rẹ̀ àmọ́ bàbá wálé. Ibẹ̀ ni wọ́n ti lọ bá bàbá tí wọ́n jọ sọ̀rọ̀ pé a gbọ́ pé nìkan sọ wípé bàbá ìmáàmù òun lòun bá wọn fọ́ọ̀jì ìwé tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ọmọ ilé Ayílára. Ọba yẹn fọ́ọ̀jì ìwé civil servant. Bàbá mọ́ wà ní tí ṣe é mọ̀ pé àwọn kan ọ̀kan bẹ́tẹ̀ bá ti mọ̀ nípa òfin ẹ̀yin lọ bá lọ́ọ̀yà dànkapọ̀. Ẹ̀rí pọ̀rọ̀ tó bá yẹ kẹ́ ṣẹ́tù láàrin ara yín ibi òfin ní ọmọ gbé lọ pé no wọ́n yẹ kó lè rí báyìí section kìíní kan section kìíní kan ó sọ wípé kìíní kan gbẹjá pàdé kóòtù because ìtọ́jọ́ mọ́sẹ̀ wọn nìyẹn. Bàbá wọn mú wa sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ bá mi pe ẹni tí ó sọ báwọn kẹ́ ẹ fọlọ́pàá máa wà méjèèjì. Ibẹ̀ yẹn ni mo wò wípé ó yẹ kí bàbá kí wọ́n ti máa fura ewu perú ẹni yẹn ìfún tí wọn ò bá torí tí bàbá ṣe ń bẹ̀ yẹn ò ní wípé gẹ́gẹ́ bí ọba àlú gẹ́gẹ́ kí bàbá àlú èèyàn lè lọ bá wọn lọ sọ̀rọ̀ láì jẹ́ pàṣírí tú everybody lè lọ bá bàbá. Àmọ́ tí mo wò pé bàbá lè ṣe ń gbà yẹn láti fi mọ̀ bóyá rọ́ ni àbó òótọ́ ni pé lágbájá bóyá wọ́n sì ṣe ìmọ̀ o ọ̀rọ̀ tó sọ fún mi ọmọ kan tó ṣẹlẹ̀ máa pe ìmáàmù ẹjọ́ dúró báyìí ọ wàá sọ lójú rẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ lọ fọ́ọ̀jì ìwé o ibẹ̀ bàbá ó ti mọ̀ rí àṣà rẹ̀ pé eléyìí ń parọ́ ni o àbí sóòótọ́ ni sẹ́yìn tó bá fi lè mú pé ẹ tètè pé nísìn tó bá ní kinní kan ní ọ̀dọ̀ bàbá kinní tá a ti ṣe kinní kankan àwọn náà mọ̀ pé àjẹpẹ́ lóòótọ́ ní sọ àmọ́ tó bá fi lè sọ pé ṣe mọ̀ pé ìfẹ́ kí kinní kò ṣe kinní kan bàbá ó ti mọ̀ pé eléyìí ń parọ́ ni. Now bàbá àmàmù ọ̀rọ̀ yẹn wọ́n fi sínú wọn àṣọ àwọn míì ń gbọ́ wọn ni wọ́n fọ́jìwé ni ọ̀rọ̀ yẹn ti ń lọ gan àwọn èèyàn ti ń gbọ́ pé ẹ wọ́n fọ́jìwé bàbá àmàmù ni wọ́n ṣe kinní kankan kò sẹ́ni tí ó máa gbọ́rú rẹ̀ tínú rẹ̀ ó dùn àmọ́ bẹ́rù bá kan òkè tó kanlẹ̀ ó níbi kan àgbé ká wọ́n bá nìyàn lọ step aside lọ yanjú pẹ̀lú àwọn fámílì rẹ̀ ò ní wọ́n jọ ń fà ìdí sì ni pé bàbá kábíyèsí wọ́n ní kábínẹ̀tì wọ́n láwọn olóyè wọ́n jókòó pẹ̀lú àwọn olóyè wọn bàbá ò tí ì sọ barí ń bì kankan ọmọ ọba ni wọ́n ní kí wọ́n tó dọba wọ́n dẹ̀ consult àwọn kábínẹ̀tì wọn pé kí lè rí bí ọ̀rọ̀ but àwọn tó wà nínú kábínẹ̀tì yẹn àwọn kan ń bẹ tó jẹ́ pé lórí òdodo ni wọ́n dúró lé nínú mọ́ lọ sọ́dọ̀ bàbá kan tí wọ́n sọ fún mi pé àwọn sọ fún bàbá ìmáàmù pé gbogbo tí wọ́n bá ní ọlọ́sí lọ sí wọn òbí ẹnìkan rí àti ọ̀yọ́ nínú ààfin náà wọ́n wà nínú ààfin náà wọ́n wà. But kí bàbá ó tó dá sọ́rọ̀ yìí ibi tẹ́yìn èèyàn tẹ́ ẹ̀ ti mọ̀ ó ní wípé bí voice note bí mẹ́ta àbí mẹ́rin ni lọ́ba níkà ti gbé bọ́ta nígbà yẹn bàbá ò tiẹ̀ tí mọ̀ dá sọ́rọ̀ yìí
pé bàbá ẹ dákun ọ̀rọ̀ mọ́ọ̀mù tá a wá bá yín sí kó tó di pé ẹ jọba ẹ sọ fún wa pé tí ẹ bá ti jọba tán ẹ bá wa yọ ẹ tún wá tún bàtà tún wá bá yín bàtà tó jọba tán ẹni ká jẹ́ wọ́n gbọ́ pàṣẹ fún yín náà gbogbo ọ̀rọ̀ yẹn ni mo ṣe prógráàmù lé lórí bàbá ẹ dákun ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ yìí o bàbá ẹ dákun àbùkù àwọn méjèèjì kò sẹ́ni tí ò lè kàn yín lábùkù ẹ má dá sọ̀rọ̀ yìí ẹ wo ọgbọ́n tẹ́ lò mo ṣe program lé lórí mo play voice note yẹn mo ṣe program lé lórí láàárẹ̀ bí oṣù kan ẹ dákan ẹ mà bẹ́ẹ̀ ṣe dá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ó mà bùkù wá ọ̀rọ̀ yìí ó ṣe kí ni mo sọ máa yín sáà ṣe gbogbo táwọn sì sọ táwọn sọ àwọn ẹlẹ́rìí lọ báwọn bá wà bá sọ̀rọ̀ kankan ṣe é mọ̀ pé lọ́ba ní ká máa ń tẹ́tí yàn ni gbogbo ẹ̀mí gbé bọ́ta wọ́n ń ṣe voice note nínú voice note yẹn gan àtúrẹ́ nìkan tó tún bú kábíyèsí tí mo tún gbé wá sọ online tó sọ ọ̀rọ̀ burúkú ẹnìkan kan sọ̀rọ̀ ń pa rẹ̀ àmọ́ táwọn ọmọ bá ti kọ̀ọ̀kan báyìí àwọn èèyàn sáré lọ gbé àwọn mídíà àwọn ni mò ń sọ nípa mídíà nǹkan tí ọ̀dà nìkan lè máa ń gbé lórí péjì yín ẹ ní ẹ bá gbé ibi tí mọ́mù bá ti sọ nǹkan tó dáa nípa kábíyèsí ẹ ní ẹ bá gbé ibi tí ìmáàmù ti ń bẹ kábíyèsí ibùn tẹ bá tó gbé ibi tí ìmáàmù ti ń bẹ kábíyèsí gan tọ́pìkì tẹ́ kọ́lé lórí tọ́pìkì tí ó fẹ́ jẹ bí yẹ̀yẹ́ ni ẹ̀dẹ̀ lọ́mọ ìlú ní ẹ̀dẹ̀ lẹ́yìn wá láàfin àná lu. Now ọ̀rọ̀ yìí ń lọ bẹ́ẹ̀ nígbà tó dijọ́ kan ẹni tó da ìlú ẹni mo fẹ́ sọ yìí ìlú wọ́n bá sọ̀rọ̀ ìlú máa tún play máa ẹsẹ̀ tó wà ní bọ̀yọ́ wà lórí péjì mi máa padà lọ́wọ́ ẹ má wọ̀rí. níbi ẹni tó da ìlú àti bàbá àmàmù pọ̀ ẹ̀yí kẹsọ́ báyìí pé ẹni tó da àwọn Christian àtúnṣẹ̀ṣe pọ̀ mọ́ ọ̀rọ̀ ìmáàmù tó ráwọn Christian àtúnṣẹ̀ṣe wọn ò dá sí tẹ́lẹ̀ ẹ mọ́jà parọ́ mọ́ra wa wọn à dá sí rárá àní sórí tá jẹ kàbà tá jẹjẹ káfí bá tá jẹjẹ wọn à dá sọ̀rọ̀ yìí o wọ́n ń gbọ́ wọ́n sì gbà tí wọn ò gbọ́. ọ̀rọ̀ ọjọ́ tí ìmáàmù jáde tí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ibi tí wọ́n ti sọ̀rọ̀ sí tó bá jẹ́ pé jọ́ yẹn ṣe rí ọ̀rọ̀ tí ìmáàmù sọ ń jọ́ yẹn in fact ọmọ dá o tí ò bá sí àwọn bíi ẹ mọ̀ wípé ẹ má sọ pé kí ló dé tí mo tún fi repeat ẹ o nítorí dá wàhálà lẹ mọ́ ń sọ ẹ má jẹ́ ká wá bias ẹ mọ̀ wípé ẹ̀yin náà ẹ tó ìgbẹ́ di bàbá Adébóyè àti àwọn ọ̀rọ̀ míì báńbáń lọ táwọn kírísítẹ́nì gbọ́ báyìí ó ní pírọ́blẹ́mù tí ń bẹ ńlẹ̀ pẹ̀lú kírísítẹ́nì àti mùsùlùmí àti bàbá ìmáàmù tó fi dùn ní. ṣe rí gbogbo ẹni tí ó bá ṣe ìsìláàmù yóò ṣòfò àbí nǹkan yẹn èèyàn kọ́ torí bíbélì tiwa náà fìdí rẹ̀ múlẹ̀ pé tí ó bá tẹ̀lé jẹ́ ẹni tí ó bá gba Jésù Olúwa àtolùgbàlà yóò ṣègbé ni àtẹni tí ó ṣègbé àtẹni tí ó ṣòfò kò sí yàtọ̀ ní méjèèjì. lẹ́yìn ẹ̀ tó bá fẹ́ ṣàbùn sí lókù àmọ́ àwọn pásọ̀ tí wọ́n fẹ́ sọ wọn ní àwọn míì máa ń sọ àwọn àgbàlagbà míì máa ń sọ lórí pẹ̀pẹ̀ àmọ́ àwọn pásọ̀ wà náà lù àwọn tí wọ́n bá fẹ́ sọ gan wọ́n lè gbé microphone kúrò lẹ́nu. àtìgbà yẹn ẹ̀gbọ́n tí màmú wí kí ló sún màmú débi ọ̀rọ̀ yìí gbogbo èèyàn wo ọ̀rọ̀ méjì kan bẹ kí n tó wá sọ tó sún màmú débẹ̀
àmẹ́jì kọ́kọ́ sọ ná ẹjá máa parí ọ̀kan ó ní wípé ìmáàmù lásẹ̀sì kábíyèsí mọ́ rárá bí ìmáàmù ó lọ bẹ̀bẹ̀ ni bí ìmáàmù lọ bá kábíyèsí ni wọ́n ti decide pé bá a ṣe fẹ́ kó o ṣe ni sì lọ síbẹ̀ tó o bá síbẹ̀ àfẹ́ rí ọ láàfin. Number 2 ni pé ìjọ kan ń bẹ ní tó sì fà á tí bàbá náà fi gbégbèsè pé mọ́ wà sáàfin mọ́. Ìjọ kan ń bẹ tí wọ́n gbọ́ wípé bóyá àwọn kan nínú ẹ̀sìn tí wọ́n súnmọ́ bàbá ìmáàmù wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí láti lọ bá wọn pé àbàbá ọ̀rọ̀ yìí báyìí ló ṣe rí ọ̀rọ̀ yìí báyìí ló ṣe rí. Àwọn tí ń pariwo torí tí bàbá bá ti sọ̀rọ̀ kan wọn à ní tí sọ̀rọ̀ yẹn tán tí lọ́ba níka ó ti fi 10 kún tí bàbá bá ní ẹ lọ pé ìmáàmù wá lọ́ba ní kò ti jáde ó ti ní wọ́n ní kẹ́ ẹ lọ pé ìmáàmù wá kẹ́ ẹ sì lù ú àbí kó ní wọ́n ní ẹ fọ́ létí bàbá yóò sà wá nǹkan kan tí kábíyèsí ọ̀sọ́ yóò fi kún ọ̀rọ̀. Ìgbà yẹn ó ní wọ́n gbọ́ pé tí bàbá máàmù kí wọ́n step aside tí bàbá máàmù ò bá step aside ẹ̀dà kí wọ́n ti mọ́sálásí. Ẹ má jẹ́ parọ́ fún yín agbára bàbá ká bàbá máàmù sí mọ̀ bàbá máàmù wá lọ gba nígbà tó yẹ pọ́rọ̀ yẹn ti wà nílé ẹjọ́ wọ́n wá lọ gba court injunction fún bàbá pé bàbá ẹ jẹ́ ilé ẹjọ́ dẹ́jọ́ yìí ẹ dákun mo mọ̀ pé lágbàá tẹ́ ẹ lè lò àmọ́ ẹ dákun ẹ má lò. Bàbá ẹ má lu agbára yìí torí tẹ́ ẹ bá pàṣẹ lóòótọ́ tí ẹ bá mú court injunction wá tẹ́ ẹ bá pàṣẹ ó di dandan. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nù àti oníwàhálà oní court injunction yẹn ti wà ńlẹ̀ kó tó di pé ọ̀rọ̀ tí máàmù fi àdírẹ́sì kábíyèsí kó tó di pé èèyàn wá tẹ̀lé lọ àwọn Christian àtàwọn oúnjẹ wọ́n ti ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n ní bàbá máàmù gbé kábíyèsí lọ sí court wọn ò mọ̀ dí. Court nígbà tí ọ̀rọ̀ tí bàbá máàmù wá sọ yẹn wá jáde ó wá di wípé everybody wá dìde irọ́ o ìmáàmù yẹn gbọ́dọ̀ lọ ní ìmáàmù yẹn orí kábíyèsí fín ìmáàmù yẹn ó ṣe kínní ìmáàmù yẹn ṣe kínní. Àwọn lọ́ba níkà wá rí opportunity láti fi lè draw attention àwọn èèyàn àwọn tẹ́nìkan kan ò ti gbọ́ tí wọ́n tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí draw attention àwọn èèyàn ẹ rí ní ó ṣe báyìí náà ń jó ní ó ṣe báyìí náà ń jó ní ó ṣe báyìí náà ń jó ní ọ̀rọ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí ìfẹ́jú àwọn kírísítẹ́nì wọ́n wá bẹ̀rẹ̀ sí dá sí pé rọ́ àìlègbà kí ẹnìkan máa rí ọba wa fín àwọn oúnjẹ sí náà láàlègbà kẹ́nìkan máa rọ́ba wa fín. Lẹ́yìn ìgbà yẹn bàbá ìmáàmù wọ́n pè wọ́n sí Ìbàdàn wọ́n sì bẹ̀ bàbá kábíyèsí lórí ìkúnlẹ̀ pé kí bàbá wọn bínú wọn dákun wọ́n ní kí bàbá ìmáàmù rojọ́ bàbá ìmáàmù láwọn ò lè máa bá kábíyèsí rojọ́. Wọ́n láwọn ò lè máa bá kábíyèsí rojọ́ o kí bàbá kábíyèsí pé kí wọ́n dákun bàbá ìmáàmù bẹ̀bẹ̀ nígbà wọn tó délé bá a ṣe tó gbọ́ voice note mínú voice note yẹn náà tó bà nǹkan jẹ́ wípé bàbá kábíyèsí o wọ́n ní wọ́n du mọ́ọ̀tì bàbá ìmáàmù ọmọ kankan pọ̀ ọ̀rọ̀ yìí ń fọlọ́ ọba ṣẹlẹ́rì
ọ̀rọ̀ yẹn kò sí ẹni tó jọmọ Ògbómọ̀ṣọ́ tí ọmọ gbọ́ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tínú rò ní máa rú. Along the line wọ́n post fọ́tò níbi tí bàbá máa mú tí wọ́n ti ń bẹ̀bẹ̀ àdúgbò lọ́dọ̀ lọ àṣé bàbá máa mú sí tó báyìí. Àmọ́ ọ̀rọ̀ tí ó padà jáde voice note yẹn tí bàbá kábíyèsí tí wọ́n bá ní nǹkan míì lọ́kàn ọ̀rọ̀ yẹn voice note yẹn tó da nǹkan rú. Ọ̀dà àbá tó ń bá bọ̀ àbá tó ń bá bọ̀ àwọn kírísítẹ́nì wọn à fẹ́ gbọ́n kankan àwọn òṣèṣẹ́ wọn fẹ́ gbọ́n kankan ọba wa àlè gba ọgẹ́nìkan kó rọ́ọ̀bá wa fún ti kírísítẹ́nì nínú ọ̀rọ̀ wo ṣé ẹ̀rọ ọ̀rọ̀ ilé ayé lára kò sí ilé ayé lára etí mo fẹ́ ṣàlàyé fún yín nù o kò ní nǹkan kan ṣe pẹ̀lú kírísítẹ́nì àti òṣèṣẹ́ Ògbómọ̀ṣọ́ àwa kírísítẹ́nì Ògbómọ̀ṣọ́ a mọ̀ wípé bàbá yìí ìmáàmù ọmọ inú ilé ayé lára ni kò sí nígbà tó jẹ́ bá daft oníṣẹ̀ṣe gámà ọmọ inú ilé ọ̀rọ̀ ni wọ́n gàbí ilé ọ̀rọ̀ ni wọ́n bá ti bí àwọn òní ẹ̀yìn náà kì í sọ ọmọ inú ilé yín lẹ́ẹ̀ṣẹ̀ pẹ́ àwọn ọ̀rọ̀. kan sáà rí ẹlòmíì dèdè ní mí náà kan sáà wà bí yóò gbí táyìn lọ gbí ọrùn ní orí ẹlòmíì ò pé. kò sí bí wọ́n ti sọ̀rọ̀ yìí anybody ti mọ̀ ẹ̀mẹ́lẹ̀ yìí wá rò ó kò síbi tó ti lè rò gbogbo èèyàn ló mọ̀ pé tí mẹ́lẹ̀ yìí bàbá mọ́ ọmọ inú ilé ni àmọ́ àwọn èèyàn sọ̀rọ̀ ń pa ọmọ inú ilé ní ìmáàmù mọ́ àbí ọmọ inú ilé kọ́ ní ìmáàmù mọ́ eyín ọ̀kan àwọn kírísítẹ́nì àtòhúnṣẹ̀ṣe o àtàwọn ọmọ Ògbómọ̀ṣọ́ mẹ́rin tí wọ́n ní pé ìmáàmù wọ́n rí kábíyèsí fín ìmáàmù wọ́n rí kábíyèsí fín ẹgbọ́rọ̀ tí ìmáàmù sọ sí kábíyèsí láyéláyé ẹgbọ́rọ̀ tí kábíyèsí ẹwọ nǹkan tí wọ́n sọ sí kábíyèsí lè gbà láyéláyé èyí tó ń ṣẹlẹ̀ nu ìmáàmù sì ti ń bẹ̀bẹ̀ láti gbà yìí ọ̀rọ̀ mi fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ sọ fún yín lónìí àbádùá mi ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àdúà Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ẹsẹ̀ ẹni tí ò ní gbẹ́bẹ̀ ahọ́n àtẹ̀yìn wọ́n ń jà o àní tí torí wípé ahọ́n bá eyín jà àbáhán gé eyín jẹ àbí eyín gáhán jẹ ètí máa ń gẹ́ra wọn jẹnu méjèèjì. àní yọ àwọn dànù wá sí ní yọ eyín lẹ́nu. báyìí ètè àbí ahọ́n ó ṣe san ńlá máa wà. bàbá àmọ́mù wọ́n wá ọ̀nà láti disrespect kábíyèsí àwọn circumstances kan bẹ tí wọ́n bá fún mọ́ giri tí wọ́n bá fún ọmọ bì kan tó rápájá tí wọ́n fún ọmọ bì ìwọ ni wọ́n fún ọmọ bẹ̀ èèyàn ò bínú sọ̀rọ̀ ẹ̀gbọ́n tí àwọn àgbàlagbà wí ni wọ́n ní ìbínú ọmọ pé olówó wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ kò sẹ́ni tí ò lè bínú.
bẹ́ẹ̀ má bínú ara tá a máa ń sọnù Michael Olúwaṣẹ́gun ò ní jèrè ọmọ láyé ó ṣòfò pátápátá ó ṣòfò fọlọ́mẹ́fọ́ sí torí bí mo ṣe pé fún ọ yóò máa mú ọ rọpọlọpọ àwọn èèyàn tí ń bẹ lọ́nà yìí wọ́n ṣàṣẹ sí bọ́ọ̀rọ̀ tá à ń sọ ní ìsìn bóyá àbúyàn ní ẹ ti rí àwọn míì ń bẹ tó jẹ́ pé wọ́n ní mental problem irú wọn inú comment section rẹ̀ ti wà àwọn tó ní mental problem. Now àṣẹ́gun bẹ́ẹ̀ ni ó sì rí ìtẹ́mi fẹ́ sọ lónìí ò ní wípé ẹ jẹ́ ká wo ẹ má jẹ́ ká wo aspect wípé lágbájá ó ṣe nǹkan tí ọ̀dà torí ìdí èyí àbí wọ́n ṣe nǹkan tó dùn yín bàbá àmọ́ ti pírẹ́sì kábíyèsí kí ẹsẹ̀ kàgẹ́sẹ̀ méjì kì í ṣe mẹ́ẹ̀ẹ́dógún bàbá àmọ́ sì ń kọ́ntínú láti máa bẹ̀bẹ̀ lọ. ọgbọ̀n dídìrín ọgbà gbọ̀nrín dídìrín ó ti ẹgbọ́ Yorùbá ìpínlẹ̀ má gbọ̀nrín ìwọ̀n wájá gbọ̀nrín àgbọ̀nrín náà ló sì jẹ̀kan ayé rẹ̀ ó padà di ewúrẹ́ jẹlé àgùntàn jẹmàjẹmà ìpínlẹ̀ má gbọ̀nrín dídìrín. ẹ má jẹ́ ká wò ẹ jẹ́ ká wo kí ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ṣé rọ ni wọ́n báwo ni wọ́n ṣe máa parọ́ pé èso ọmọ ilé mú ọ tí ó ti Ọlọ́run fíra rẹ sí ààyè bàbá àmọ́ tó mú mọ́ parọ́ mọ́ àwọn parọ́ mọ́ ni takó ní. nígbà ọ̀rẹ́ wa jáde ní òní tó ní ilé àwọn kan bẹ ẹrú ni wọ́n mú ìwé táwọn bàbá yín fi kó wọn lẹ́rú wá bí wọ́n kọ̀ òwe sí wa pé àwọn ẹrú kan bẹ nínú ilé yìí o tí wọ́n wá pa ẹran fóko lé yín mú wá. táwọn èèyàn bá ti fẹ́ da lérú ni wọ́n máa ń sọ̀tàkìta. táwọn èèyàn bá ti fẹ́ da lérú ni wọ́n máa ń sọ̀tàkìta. ẹ fira yín sípò tí ẹ fi ọ̀rọ̀ bàbá àmọ́mù náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ èèyàn. ẹ wo èjì bàbá àmọ́mù ẹ wo adúrú àwọn èèyàn tí wọ́n gbógun ti bàbá àmọ́mù àwọn àgbàlagbà tí wọ́n tó mọ́mù bí lọ́mọ àwọn míì gan lè jẹ́ grandfather fún mọ́mù tí wọ́n jọ mọ ọmọ fún bàbá àmọ́mù wọ́n sì ń gbógun ti mọ́mù wọ́n á sì dẹ̀yìn. fira rẹ sí ààyè mọ́mù má fi tí mọ́mù sọ sí kábíyèsí má fi jọ́ọ̀jì mọ́mù. ìwọ náà bímọ ṣé tọmọ tiẹ̀ náà bá ṣàṣìṣe lẹ́ẹ̀ka káṣìṣe wọn má jẹ̀bi parẹ́ mọ́. wọ́n yóò dùn mọ́ kò dùn mọ́ bàbá mọ́mù ti bẹ̀bẹ̀. má jẹ́ kẹ́nìkan kan sọ fún ọ wípé wo ẹ̀bẹ̀ àti ìfaramọ́ tí bàbá mọ́mù bá lọ́pọ̀túnítì àti lọ́wájú kábíyèsí bàbá mọ́mù ọ̀dọ̀ balẹ̀ fún kábíyèsí wọ́n bẹ̀ wọn bàbá àtọmọ ni. àndẹ́ àwọn kan ẹrú ni wọ́n àwọn kan wá kéwú nulẹ̀ yín ẹ̀rí wo ló fi múlẹ̀ báwọn kan wá kéwú nulẹ̀ yín. lọ́pọ̀lọpọ̀ gbà nínú ilé títẹ̀dó ẹnìkan kọ́ ni máa ń tẹ̀lé dóńgbà mi o ẹ̀gbọ́n àbúrò àbáwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ fámìlì kan wọ́n tẹ̀lé dó ẹ tún wá lọ worú fámìlì yẹn tó bá tó di àsìkò tí wọ́n tó fẹ́ joyè ọwọ́ náà kọ́ máa tẹ̀gbẹ́ tábúrò làwọn o wọ́n sì sọ fún un pé kì í sára àwọn o wọ́n sì máa pè wọ́n lókọ̀ọ́kọ́
ìtàn táwọn èèyàn máa ń pa lọ́pọ̀lọpọ̀ gbà yìí máa ń da lérú ni kèjé kí lèmi ò tòrò èèyàn ń gbénu agboolé yín ẹ̀ lé ẹ̀ ń gbowó ọlọ́mọdé lọ́wọ́ rẹ̀ ìṣe nǹkan tọmọ yín bá lójú owó sùkú yóò san yóò ṣe gbogbo ẹ̀ tẹ́ bá wá ti níjà ẹni ìsọmọnú ilé yín mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò sí lé báyìí ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tẹ́gùn fẹ́ tó bá wálé wọ́n gbowó olé lọ́wọ́ wọn ló bá fẹ́ sè náwó wọ́n pè wọ́n kankan nígbà tí wọ́n bá wá dé tí wọ́n ní oyè ká bí kankan tọ́ sí wọn nulẹ̀ wọ́n ní wọn ìsọmọnú ilé. Bàbá kábíyèsí no kò sí ní jẹ́ bẹ̀bẹ̀ lórí kíni o tí bàbá kábíyèsí tí wọ́n bá fẹ́ rí mọ́mù irú kí wọ́n ní kí mọ́mù wọn bọ̀ bí wọ́n bá rí bàbá kábíyèsí mọ́mù ó kí bàbá náà ni wọ́n bẹ̀ wọ́n náà ni wọ́n má bínú. Ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ wípé àwọn mùsùlùmí igun kan ni wọ́n lọ kọ́rọ̀ bàbá kábíyèsí àwọn mùsùlùmí igun kejì ni wọ́n lọ kọ́rọ̀ bàbá kábíyèsí ọmọ ìgbà tẹ́ ẹ̀yìn àmọ́ náà. Kábíyèsí ọba yín sí mẹ́gbà tẹ́ ẹ̀yìn àmọ́ torí ìdí èyí gbogbo tó ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá rẹ́ ẹlòmí ò ní wọ́n ní kinní kan wọ́n ní kinní kan nígbà bá jáde òsíntẹ irọ́ tẹ́ fẹ́ pamọ́ wa lẹ́yìn àwọn tẹ́ ẹ parọ́ mọ́ wa ń jọ tá a bá ríra aṣọ òótọ́ fún wọn àwọn náà gbé yẹ̀wò wọ́n mọ̀ pé yẹn lẹ́ ń parọ́ kò sí bí tẹ́ ẹ ti ìròjọ́ wa dé ẹjọ́ bẹ́ríbẹ́rí kò tí ì sírọ́ tẹ́ ẹ ti pa mọ́ wa. Lórí pé kíni lórí wípé adúlẹ́yìn máàmù ẹ̀ ń parọ́ bẹ́ẹ̀ ṣe ń parọ́ fún léyìí ọmọ kíní kan ẹlòmíì ṣe ẹ̀sọ́ títí ẹlòmíì ní mo máa ń bú ọba mú fídíò kan wá bí mo ti bú ọba ó post ẹ̀ níṣẹ́ á bú ọba nígbà tó rí mi ọ̀dàrú wọn ọjà aláṣẹ̀sì sáàfin ni èmi gan ọdẹ fẹ́ lu ààfin nítorí pé mọmọ pàṣípò ń bọ̀ bọdẹ nítorí láti avoid àwọn nǹkan kọ̀ọ̀kan. ẹ̀yin tẹ́ ń bínú torí prógámù ní ìkéṣe torí ẹlòmíì ò fi ṣe o torí àwa tá a jẹ́ kírísítẹ́nì mo fi ṣe prógámù. ẹ fi ráyín sípò mọ́ mu bàbá kábíyèsí ẹ dákun èmi bẹ̀ yín. Bàbá ìmáàmù ọmọ yín ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká mú eléyìí lónìí àwọn ọmọ yín náà lè mú bàbá wọ́n rìpọ́tù péjì mi ẹ bá mi tẹ love and like wọ́n rìpọ́tù ẹ̀ ní. Bàbá ìmáàmù wọn àṣẹyìn bójú ogun bá ti bàbá ọmọ máa ń ṣẹ̀mú lọ́bàá wa mọ̀ sẹ́yìn bàbá àtọmọ kò sígbà tí ẹni máa níṣù díẹ̀díẹ̀ bàbá pọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe rí nù àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ bàbá bá a ṣe rí nù bàbá mi. Akin làwọn ọmọ yín Akin òun làwọn ọmọ yín l'Ógbómọ̀ṣọ́ bàbá tẹ́ bá ní wọ́n mélé lónìí tẹ́ bá ní wọ́n mélé lọ́la àwọn ọmọ yín náà ni
àwọn ọmọ yín náà ni bàbá. tó bá ti di pé ọyá ọba mélòó yìí ẹ̀yin kan ẹ lọ gba béèlì ẹ̀, ọba mélòó yìí ẹ̀yin kan ẹ lọ gba béèlì ẹ̀, ẹ má jẹ́ n parọ́ fún yín. Ọba jù bá ń lọ. Gbogbo àwọn ẹni yìí ọmọ yín ni wọ́n. Bàbá ẹ pè máàmù, ẹ pè àwọn nǹkan gun máàmù bàbá. Ẹ pè àwọn nǹkan gun máàmù bàbá. Àwọn ọmọ yín gbogbo wọn. Ẹ̀yin lọ́ba gbogbo wa nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ má jà dúró sẹ́gbẹ́ kan, ẹ má jà dúró sójú kan pé kò sí nǹkan kan. Ẹja fi wọ́n lẹ́jà máa bá a lọ bàbá, ẹ má jà ṣe bá wọn. Tí ọ̀rọ̀ ẹ̀yin àti ìmáàmù bá parí lónìí bàbá, àwọn títìn wàláhì fúfú lẹ̀lẹ̀ lásán ni wọ́n. Ẹ rí i pé gbogbo ìlú ó sì rọ̀ pẹ̀sẹ̀. Kí mọ́mọ́ máa pọ́ balẹ̀ lọ lókù, kí bàbá náà máa sọ pọ́ máa mi ìmáàmù, mo ní mọ́mú ìlú mi. Gbogbo àwọn bàbá Èjìdé, àwọn bàbá Sàká Balógun, gbogbo àwọn èèyàn ńláńlá, ẹ bá pè wọ́n pé wọ́n wá o. Ẹ bá pè wọ́n pé kí wọ́n wá, wọ́n wá. Ẹ pegun kínní, ẹ pegun péjì, mo ti sọ̀rọ̀ yìí ń jọ sí. Bàbá báwọn ọmọ yín ṣe rí nù hàn. Ṣé táwọn kan bá sọ pé àwọn nǹkan àwọn ọmọ nǹkan wọn ti stubborn jù, gbogbo wa la stubborn. Bá a ṣe rí l'Ógbómọ̀ṣọ́ náà. Jagunjagun làwọn bàbá yín. Àwọn tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ àwọn ọmọ jagunjagun ni wọ́n. Now, bàbá yìí béèrè ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan jẹ́ dá wọn lóhùn. Ọ̀rọ̀ ní 20 million. Ẹ̀yin sáré sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ yìí kó tó di pọ́ jáde, ó yà mí lẹ́nu nígbà tó jẹ́ wípé àwọn èèyàn fẹ́ lu ọ̀rọ̀ yẹn fábọ̀ òsì ni o. Bàbá àmàmù ti sọ̀rọ̀ yẹn nísìnyí ó ti fẹ́ tọdún kan. Bàbá àmàmù láwọn lọ́dọ̀ kábíyèsí. Kábíyèsí wá sọ fáwọn pé káwọn gba àwọn ní ìmọ̀ràn wípé báwo ni káwọn ò ṣe gbé ọ̀rọ̀ yìí nígbà bàbá àmàmù gbà wọ́n níyànjú. Bàbá àmàmù láwọn sọ fún kábíyèsí pé ìtẹ́ ìkọ̀kọ́ ṣe tọ́ba ìbáwọn bá ní pé ẹ sọ wípé in táwọn bàbá yín ṣe lẹ̀ ẹ lè yí padà. Wọ́n ní bàbá ní iyún ọ̀dà, wọ́n ní wọ́n tó mú omi ẹ̀wà, wọ́n ní àwọn tó ní ọ̀dà ẹ sọ fún àwọn ẹni yìí kí wọ́n lọ sí ilé ẹjọ́. Wọ́n ní bàbá ní àwọn tó lè ṣe yún owó làwọn bíbú yìí ń béèrè lọ́wọ́ àwọn ní owó táwọn fún wọn lọ bàbá abẹ́ fáwọn 20 million káwọn ọlọ́pẹ́ fún wọn. Nítọ́ ṣẹlẹ̀ nu bí bàbá sì ṣe gbọ́rọ̀ kalẹ̀ ìnáànù bàbá sì sọ wípé àwọn wá ní sọ̀rọ̀ owó wá lélẹ́yìí. Nítọ́ ṣẹlẹ̀ bí 20 million àmọ́ tó ń ta 10 million èmi ọmọ kankan pa rẹ̀ etí mo màlẹ́ mi máa ń sọ. Now ọ̀rọ̀ onílẹ̀ yìí wá ìtẹ́yìn náà kankan yóò ṣe jáde tàbí pé bàbá àwọn ọmọ kankan pa alẹ́ o àwọn tó mọ̀ ń pa alẹ̀ tí wọ́n ń talẹ̀ rí o kí lórí tẹ́yìn náà sọ̀rọ̀ ń pa rẹ̀. Ẹ bá wa táìpù ẹni tí ń talẹ̀ yìí dì fún wa. Wọ́n ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ tá a wà yìí ẹ dákun ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí àmì kébìlì ni. Bàbá ṣe ẹ ráwọn èmi fọwọ́ sọ̀yà
tẹ́ ẹ bá láwọn yẹn bàbá pé ẹ wò ní tí mo fẹ́ ṣe rèé wọn ò ní nǹkan kan ṣe ń ti hàn wá láì wọn ò ní nǹkan kan ṣe ọjọ́ tí ẹjọ́ táwọn ọ̀pọ̀lọpọ̀ ń jáde bàbá yóò ṣe kínní wọ́n máa pírèsì bàbá wọ́n máa pírèsì bàbá nítorí pé bàbá fẹ́ràn nítorí pé wọ́n fẹ́ràn bàbá o èmi lè fi gbogbo ẹnu sọ wàláì tí bàbá bá sọ lónìí wípé ṣé ẹ rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí solution tí ń bẹ ń bẹ ṣe ká yọ máàmù ẹjá jókòó ẹjá yanjú ọ̀rọ̀ yìí ni wàláì àwọn kan bẹ tí wọ́n sì máa sọ̀rọ̀ kábíyèsí láì dá tí wọ́n sì máa gbógun ti bàbá torí àwọn àkàngùn kejì àwọn àkàngùn máàmù wọn ò láwọn ọba wọn ṣe o àwọn ni wọ́n dúró wípé kò sí sẹ́túmẹ́ǹtì ṣe àfi kí wọ́n yọ máàmù ni báwo la ṣe ṣe irú èèyàn báwo la ṣe torú èèyàn ọmọ inú ilé ayé lára ní máàmù tó ṣùọ ẹni bá sọ wípé máàmù ìsọmọ ilé ayé lára tó bá lóhùn ní proof pé ìtàn tó hùn ní lọ́wọ́ pé àwọn kan wá roko àwọn èèbó gan tí wọ́n kó àwọn èèyàn lẹ́rú ń jọ sí àwọn kan sì àwọn ìlú kan ń bẹ tí wọ́n sì ń gbowó lọ́wọ́ wọn tẹ̀lé sẹ́ pé tí wọ́n ṣe òsì lábẹ́ òfin kò bófin mu. Obama l'Amẹ́ríkà black ni ẹni tó bá dúró Trump contest black ni àwọn èèbó sọ wípé torí bọ́ jẹ́ dúdú àwọn ará wọn èsè dúdú wípé nítorí ìdí èyí ẹrú táwọn kó wá ni torí ìdí èyí kò lẹ́tọ̀ọ́ sí ààrẹ orílẹ̀-èdè àwọn no wọn àṣíbẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kí ìlú wọ́ dàgbà ẹ jẹ́ ká yé pàtàkì tà fáwọn èèyàn ká lè jó lè bá wọ̀lú káwọn èèyàn ó lè bá rílu wa nírú pé ọgbọ́n nílé ọgbàlejò ẹ jẹ́ ká yé fìtànlé àwọn èèyàn bọ́ ta ẹ jẹ́ ká yé fìtànlé àwọn èèyàn bọ́ ta kéèyàn máa jáde ìwọ ọmọ ọdún mélòó tọ́jọ́ wá dé lẹ́jọ́ ọ̀sọ̀tọ̀ yẹn ni wọ́n ní ọlọ́mú tó fi báàkì ọ̀pù wá kí ló fi báàkì ọ̀pù ó láwọn akẹ́rú ni wọ́n bá yín gé kókó ẹṣin àwọn kan wá kéwú lọ́dọ̀ yín ni ẹ̀yin náà wúrú ọ̀rọ̀ yẹn lórí kíni níta ẹ̀ bá ń jà sí ẹ lọ́jà ẹni tí ọ̀rọ̀ yìí ọ̀bà tẹ́ lọ́rùn bàbá ẹ dákun ẹni wọ́n mọ lọlé ẹjọ́ ni ẹ dákun gbogbo ẹ̀yin mo ń lọ opportunity láti fi sọ̀rọ̀ yìí ẹ má kọ átíkù kankan láti fi bú kábíyèsí ẹ má kọ átíkù kankan láti fi sọ̀rọ̀ sí kábíyèsí èmi mọ̀ pé dídùn ìlọsàn ó so mo mọ̀ pé tó bá ti tó àsìkò àti ìyàgbẹ́ fún ọmọ ńlá ni mo mọ̀ pé ọlọ́run ọba tó jẹ́ pé òun ló ní kí màmú ọwá gbẹ́sìn lárugẹ òun ló yàn màmú wọn owó ní fi màmú lẹ̀ ẹ má jẹ́ ká tó máa kọ àwọn nǹkan mi ò ní tó bá fẹ́ kọ ìní ọmọ ọkọ̀ àtìkù rẹ o àmọ́ kọ nǹkan tí ò ní mú èébú lọ kọ nǹkan táwọn èèyàn tó fi ní sọ wípé ẹ tó rí ẹ wá wo nǹkan tí láwáyá tó kọ ẹ jẹ́ ká gbà kọ láàrin ìṣẹ́jú mẹ́wàá péré. láàrin ìṣẹ́jú mẹ́wàá péré láàfin gbà kọ́ yìí anybody ló lè pè wọlé o ìtí kan mẹ́bẹ̀ ni pé ìtọ́ ọba wá sọ fún mi iná ní fi dán lóhùn tọ́ ọba